Awólọ́wọ̀ fèsì ọ̀rọ̀ nílé-ẹjọ́ ó ní àwọn Akíntọ́lá ń purọ́ mọ́ mi lásán ni. Gẹ́gẹ́ bí àlàyé ọ̀rọ̀ tí à ń ṣe bọ̀, àwọn ẹlẹ́rìí 43 ní ìjọba Tafawa Balewa mú wá pé kí wọ́n á sọ ohun tí wọ́n mọ̀ nípa pé lóòótọ́ ni Ọbáfẹ́mi Awólọ́wọ̀ fẹ́ fi tipátipá gbàjọba. Nínú gbogbo àwọn wọ̀nyí, àwọn 4 péré ni wọ́n ro ẹjọ́ burúkú mọ́ Awólọ́wọ̀ lẹ́sẹ̀. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin náà sì ni dókítà Ọládìpọ̀ Májà, dókítà SD Ọ̀nàbàmíró, olóyè J.O. Ọ̀ṣúntókun àti olóyè Dúró Ògúndìran. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ni ìjọba Balewa lò láti kọ ojú Awólọ́wọ̀ sí òòrùn alẹ́. Àwọn ni wọ́n lò láti gé ìka fáàrí Awólọ́wọ̀ nítorí ohun tí wọ́n sọ gan-an ni wọ́n fi sọ ọkùnrin olóṣèlú ńlá náà sẹ́wọ̀n. Ohun tí wọ́n sì ń tẹnumọ́ ni pé lóòótọ́ ni Awólọ́wọ̀ fẹ́ fìbọn gbàjọba lọ́wọ́ Balewa. Bí ẹ kò bá gbàgbé, Ọládìpọ̀ Májà ti rojọ́, ṣé òun ni ẹlẹ́rìí àkọ́kọ́ ìjọba. Ó ṣàlàyé pé òun ni Awólọ́wọ̀ rán lọ sí Ghana láti lọ bá Nkrumah tí ṣe olórí ilẹ̀ náà kí ó lè bá òun kọ́ àwọn ọmọ ogun níbi wọn yóò ṣe lè máa lo ìbọn àti bọ́ǹbù jíjù. Májà ní òun gangan ni òun jẹ́ kí Awólọ́wọ̀ àti Nkrumah mọ ara wọn. Ó ní òun náà lòun ṣètò bí wọn yóò ṣe ra nǹkan ìjà ogun wá fún Awólọ́wọ̀. Òun lòun sì fẹ́ bá wọn kó àwọn bọ́ǹbù náà wọ̀lú àti èyí tí òun fẹ́ rà fún wọn láti Abẹ́òkúta. Bó tilẹ̀ jẹ́ pé àwọn tí wọ́n ń ṣẹjọ́ yìí mọ̀ pé kébékébé ọkùnrin tí wọ́n ń pè ní Májà yìí pọ̀ àti pé ọ̀rọ̀ rẹ̀ kò dúró sójú kan, síbẹ̀ òun náà ni wọ́n lo ẹjọ́ ẹ̀. Bó sì tilẹ̀ jẹ́ pé òun ni wọ́n mú tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọ̀daràn kìíní, kíá ni wọ́n yí orúkọ ẹ̀ padà sí ẹlẹ́rìí ìjọba àkọ́kọ́ nọ́mbà 1. Lẹ́yìn tirẹ̀ ni Ọ̀nàbàmíró sọ̀rọ̀. Òun náà sì sọ pé lẹ́yìn Awólọ́wọ̀ lòun wà tẹ́lẹ̀ nínú ẹgbẹ́ Action Group, ṣùgbọ́n bí òun ti ń sọ̀rọ̀ náà, òun ti di ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ Akíntọ́lá. Ó ní nígbà tí òun wà nínú ẹgbẹ́ AG yìí, Awólọ́wọ̀ yan òun sí inú ìgbìmọ̀ kan tó pè ní Tactical Committee, àti pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ níbi ìpàdé náà ni bí wọn yóò ṣe fipá gbàjọba. Ó ní tòun, òun sọ fún wọn pé kò lè ṣeé ṣe o. Òun sọ fún wọn pé kò sí bí wọ́n ṣe fẹ́ gbàjọba Nàìjíríà tí àwọn sọ́jà kò ní bá wọn lọ́wọ́ sí i, àti pé ohun ìjà kékeré bẹ́ẹ̀ yẹn kọ́ ni wọn yóò fi gbàjọba. Ọ̀nàbàmíró sọ pé láti ìgbà náà lòun sì ti yẹra ní ìpàdé wọn nítorí wọn kò pe òun sí i mọ́. Bẹ́ẹ̀ òdodo ọ̀rọ̀ lòun bá wọn sọ. Àwọn méjì míì tún rojọ́ mọ́ Awólọ́wọ̀, ìyẹn Ọ̀ṣúntókun pẹ̀lú Ògúndìran. Ọmọ Èkìtì ni Ọ̀ṣúntókun, ó sì pẹ́ tó ti jẹ́ ọ̀kan nínú àwọn tí ìṣe àti ìwà rẹ̀ kò tẹ́ Awólọ́wọ̀ lọ́rùn, nítorí bàbá náà sọ pé kò sí iṣẹ́ tí ẹgbẹ́ fún fàájì, ọtí àti obìnrin ni yóò fi gbogbo rẹ̀ ṣe. Ìyẹn ni Awólọ́wọ̀ ṣe lọ́ra púpọ̀ láti yàn án sípò gidi, nítorí ẹ̀ lòun náà sì ṣe kórìíra Awólọ́wọ̀ kó tilẹ̀ tó di pé ìjà òun àti Akíntọ́lá bẹ̀rẹ̀ rárá. Bí ìjà sì ṣe bẹ̀rẹ̀, ẹ̀yìn Akíntọ́lá ní ọkùnrin náà sáré lọ nílé ẹjọ́ nígbà tí wọ́n ní kó sọ̀rọ̀. Ó ní lóòótọ́ lòun wà níbi tí wọ́n ti ń parí ìjà fún Awólọ́wọ̀ àti Akíntọ́lá. Níbẹ̀ ni Awólọ́wọ̀ sì ti fẹ̀sùn kan Akíntọ́lá pé ó ń sọ kiri fún àwọn èèyàn pé òun fẹ́ fi ipá gbàjọba. Ó ní Awólọ́wọ̀ sọ pé lẹ́nu òun Ọ̀ṣúntókun láwọn èèyàn kan sọ pé àwọn ti gbọ́ ọ̀rọ̀ náà. Ọ̀ṣúntókun wá ṣàlàyé pé lóòótọ́ ni wọ́n sọ létí òun pé Awólọ́wọ̀ ń pètèpèrò láti fi ipá gbàjọba. Òun sì bínú nítorí ó yẹ kó sọ fún àwọn náà nígbà tó jẹ́ pé aṣáájú ẹgbẹ́ AG làwọn pàápàá ṣe. Ọ̀rọ̀ tí òun sọ tó fi kó bá Awólọ́wọ̀ nìyẹn o. Ó sọ pé òun gbọ́ pé ó fẹ́ fi ipá gbàjọba àti pé àwọn tí òun gbọ́rọ̀ náà lẹ́nu rẹ̀ kò lè purọ́ mọ́. Ẹ̀rí tí ẹnì kejì rẹ̀, olóyè Dúró Ògúndìran tó jẹ́ ọmọ Ìbàdàn náà gbé kalẹ̀ kò fi bẹ́ẹ̀ yàtọ̀ sí eléyìí. Òun náà ní òun wà níbi ìpàdé tí wọ́n ti fẹ́ parí ìjà fún Awólọ́wọ̀ àti Akíntọ́lá ni. Ó ní ohun tó jẹ́ kí òun wà níbẹ̀ ni pé Awólọ́wọ̀ dárúkọ òun fún àwọn àgbààgbà kan pé òun wà nínú àwọn tí wọ́n ń sọ kiri pé òun Awólọ́wọ̀ fẹ́ fi ìbọn gbàjọba lọ́wọ́ Balewa. Ó ní ohun tó jẹ́ kí wọ́n pe òun sípàdé nìyẹn nítorí àwọn àgbààgbà náà fẹ́ gbọ́ ọ̀rọ̀ láti ẹnu òun. Ògúndìran wá sọ báyìí pé èmi o
èmi dìde mo sọ fún wọn ṣáá o pé èmi kò sọ pé Awólọ́wọ̀ fẹ́ẹ́ fìbọn gbàjọba fún ẹnikẹ́ni o. Olóyè Ìbàdàn náà tún fi kún ọ̀rọ̀ ẹ̀ báyìí pé ṣùgbọ́n níbi ìpàdé yìí ni Awólọ́wọ̀ ti bẹ̀rẹ̀ sí í lérí tó sì ń sọ̀rọ̀ fatafata. Ó ní kì í ṣe ọ̀rọ̀ fífìbọn gbàjọba là ń sọ yìí. Ó ní ohun tí òun sọ ni pé bí ìjọba àpapọ̀ bá kọjá àyè ẹ̀ tí wọ́n sọ pé àwọn yóò da ìjọba Western Region ilẹ̀ Yorùbá rú, òun ní ohun tí òun yóò fi dá wọn lóhùn lọ́wọ́ òun o. Ojú mi ni Awólọ́wọ̀ ṣe ń sọ̀rọ̀ yìí pẹ̀lú ìbínú. Ó ní òfin ni wọ́n fi gbé Nàìjíríà dúró. Bí ẹnìkan bá sì sọ pé òun yóò ṣe ohun kan tó lòdì sófin, a ó fọ́ sìmẹ́ǹtì tí wọ́n fi rẹ́ Nàìjíríà papọ̀ ní lójú ẹsẹ̀. Kò dúró síbẹ̀ o. Ohun tí Awólọ́wọ̀ sọ tó bà ẹ̀mí lẹ́rù ni pé ó ní òun ní àwọn ọmọ ogun akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n ti gba ẹ̀kọ́ dáadáa tí wọn yóò kojú wàhálà yòówù tí ìjọba àpapọ̀ bá gbé dìde. Báyìí ni ọkùnrin yìí náà tún sọ ọ̀rọ̀ tirẹ̀ tó sì fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ fún àwọn olùpẹ̀jọ́ pé òun náà mọ̀ pé Awólọ́wọ̀ fẹ́ fipá gbàjọba àpapọ̀ ni. Bí àwọn èèyàn mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí ti ń rojọ́, ìyẹn Májà, Ọ̀nàbániró, Ọ̀ṣúntòkun àti Ògúnníran, ṣàkàyàn ní inú àwọn olùpẹ̀jọ́ ìjọba àti àwọn ọmọ ẹ̀yìn Akíntọ́lá tó kù ń dùn. Bẹ́ẹ̀ sì ni àwọn àgbààgbà Yorùbá kan tí wọ́n ti rò pé ìràwọ̀ Awólọ́wọ̀ ń tàn ju tàwọn lọ nígbà náà, àti pé bí wọ́n bá rí ọkùnrin náà pa tàbí tí wọ́n jù ú sẹ́wọ̀n gbére, òkìkí àwọn ni yóò bẹ̀rẹ̀ sí kàn. Bẹ́ẹ̀ àwọn ọlọ́gbọ́n mọ̀ pé láti ilẹ̀ ni gbogbo ẹjọ́ tí wọ́n rò yìí ti wọ́ wá. Ìdí ni pé gbogbo àwọn tí ìjọba mú gẹ́gẹ́ bí ẹlẹ́rìí wọn, ọmọlẹ́yìn Akíntọ́lá ló pọ̀ nínú wọn. Gbogbo wọn ni wọ́n jẹ́ mínísítà fún Akíntọ́lá. Bẹ́ẹ̀ ni kò sí mínísítà kan tó fẹ́ kí ipò òun bọ́ kúrò lọ́wọ́ òun. Nítorí bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo ohun tí àwọn Akíntọ́lá sọ fún wọn, gbogbo irọ́ tí Akíntọ́lá pa pé kí wọ́n máa wí nílé ẹjọ́ náà ni gbogbo wọn ń sọ. Ní ti Ọládìpọ̀ Májà, ẹni tí ìjọba fi ṣe ẹlẹ́rìí wọn àkọ́kọ́, ọ̀tọ̀ ní ẹjọ́ àti ọ̀rọ̀ ọkùnrin náà. Ọ̀rọ̀ ọkùnrin náà kò sì bá ti Awólọ́wọ̀ mu rárá. Ọkùnrin yìí gbọ̀ngbọ̀n ló múra láti fipá gbàjọba tẹ́lẹ̀. Òun ló ń lérí kiri pé òun fẹ́ gba ìjọba àpapọ̀ láwọ̀ àwọn olóṣèlú, tó sì ń sọ pé òun ń wá ọ̀nà bí òun yóò ṣe dáná sun wọ́n mọ́ inú ilé kan. Ọkùnrin náà ń wá àwọn ọ̀dọ́ tí wọn yóò gbà láti bá òun kojú ìjọba nígbà tí wàhálà náà bá ṣẹlẹ̀ gan-an. Májà yìí ló sọ pé ajìjàgbara lòun, àti pé nílùú òyìnbó tí òun ti kàwé, àwọn ajìjàgbara nìkan ló lè gba mẹ̀kúnnù, àwọn ni wọ́n máa ń lé àwọn olóṣèlú lọ. Ó ní kò sí olóòótọ́ kankan nínú àwọn olóṣèlú Nàìjíríà ìgbà náà títí dé orí Awólọ́wọ̀ náà. Gbogbo wọn ló sì yẹ kí àwọn padànù lẹ́ẹ̀kan. Ìjọba Balewa mọ gbogbo eléyìí, wọ́n sì ti ń wá ọkùnrin náà láti mú. Ẹjọ́ adàlúrú ni wọ́n fẹ́ mú un fún un, tàbí kí wọ́n ló fẹ́ dìtẹ̀ gbàjọba. Àsìkò tí ọ̀rọ̀ Awólọ́wọ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni wọ́n mú un. Nígbà tí wọ́n sì kí bẹ́ńdẹ́ mọ́ ọ nínú dáadáa, ó jẹ́wọ́ àwọn ohun tí òun ń ṣe. Ṣùgbọ́n ó dárúkọ Awólọ́wọ̀. Níbẹ̀ ni àwọn ọ̀tá Awólọ́wọ̀ sì múra láti lo ẹ̀rí ọkùnrin náà. Wọ́n ní bó bá ti lè dárúkọ Awólọ́wọ̀ ní gbangba, àwọn yóò sọ ọ́ di ẹlẹ́rìí ìjọba nínú ẹjọ́ ńlá náà. Báyìí ni Májà náà gbà. Ó sì yí gbogbo ọ̀rọ̀ àti àwọn ohun tó ṣe náà lé Awólọ́wọ̀ lórí pátápátá. Ó sì ń sọ pé ìpàdé tí òun bá Awólọ́wọ̀ ṣe dá lórí bí bàbá náà ṣe fẹ́ fìbọn gbàjọba, ṣùgbọ́n òun kò bá dá sí o. Lẹ́yìn tí Májà ti rojọ́ kalẹ̀ ni Awólọ́wọ̀ dìde nílé ẹjọ́ níbẹ̀ ni o, tó sì tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí tí ẹnikẹ́ni kò mọ̀ nípa Májà. Bàbá náà sọ báyìí pé ẹni tí ẹ mú wá gẹ́gẹ́ bí ẹlẹ́rìí ìjọba kìíní yìí, ìyẹn Ọládìpọ̀ Májà, ó pẹ́ púpọ̀ tí èmi àti bàbá ẹ̀, dókítà Akínọlá Májà, ti mọ́ra o. Láti ọdún 1940 lèmi àti bàbá náà ti sún mọ́ra dáadáa nígbà tí a fi ń ṣe ẹgbẹ́ Nigerian Youth Movement. Lọ́dún díẹ̀ sẹ́yìn, mo mọ ẹlẹ́rìí yín àkọ́kọ́ yìí gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ọmọ dókítà Akínọlá Májà, ṣùgbọ́n kò bá ní àjọṣepọ̀ kankan rí o, bóyá ní gbangba tàbí ní kọ̀rọ̀. Ìgbà àkọ́kọ́ tí èmi pẹ̀lú ẹ̀ jọ ní àjọsọ ọ̀rọ̀ papọ̀ ní nínú oṣù karùn-ún ọdún 1961. Ohun tó ṣẹlẹ̀ nígbà náà ni pé kó tó di ọjọ́ tí mo pàdé ẹ̀ yìí, ọkùnrin kan tó jẹ́ ẹlẹ́rìí yín karùn-ún yìí, Patrick Dòkótírí, wá bá mi ní Ìbàdàn. Ó sì mú ẹjọ́ Ọládìpọ̀ Májà, ẹlẹ́rìí yín yìí, wá fún mi. Ó sọ fún mi pé Májà ló fi owó ọkọ̀ òfurufú ránṣẹ́ sí òun
pé kí òun máa sáré bọ̀ ní Èkó kíákíá láti ilẹ̀ Haúsá. Ó sì sọ àwọn ohun tó ṣẹlẹ̀ nígbà tó dé sí ọ̀dọ̀ rẹ̀. Patrick Dokotiri sọ fún mi pé ọ̀dọ̀ májà yìí lòun sùn mọ́jú, ó sì ṣe òun lálejò dáadáa. Ìgbà tó di ọwọ́ alẹ́ pátá ni àwọn jókòó láti sọ gbogbo ohun tí májà torí ẹ̀ pé òun. Ó ní májà sọ pé olórí burúkú pátápátá ni gbogbo àwọn aṣáájú olóṣèlú Nàìjíríà, àti pé òun ti ń ṣètò bí òun yóò ṣe fi tipátipá gbàjọba lọ́wọ́ wọn. Májà sọ fún ẹni tó ránṣẹ́ pè yìí pé kí ohun tí òun fẹ́ ṣe náà lè bọ́ sí i, ètò tí òun kọ́kọ́ fẹ́ ṣe ni láti ju bọ́ǹbù sí ilé ìgbìmọ̀ asòfin àgbà nígbà tí wọ́n bá jókòó ìpàdé wọn nínú oṣù kẹjọ ọdún. Ó sọ fún un pé òun fẹ́ kó jẹ́ ọjọ́ tí olórí Nàìjíríà fún rẹ̀ yóò wà níbẹ̀ ni, tí àwọn mínísítà gbogbo yóò pè síbẹ̀ pẹ̀lú olórí àwọn alátakò, ìyẹn Ẹ̀mí Awólọ́wọ̀ fúnra mi ni o. Ó ní gbogbo wa lòun fẹ́ fi bọ́ǹbù pa lẹ́ẹ̀kan náà. Dokotiri sọ fún mi pé májà sọ fún òun pé ohun tó jẹ́ kí òun ránṣẹ́ pè é gan ni pé kó tó di pé òun ju bọ́ǹbù nílé ìgbìmọ̀ asòfin yìí, òun fẹ́ kí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ wàhálà kan nílẹ̀ Haúsá lọ́hùn-ún, kí wàhálà yẹn máa lọ lábẹ́lẹ̀ kó tó di pé òun ṣe ohun tí òun fẹ́ ṣe lẹ́kọ̀ọ́ níbí. Ohun tó ṣe fẹ́ kí wọ́n dá wàhálà sílẹ̀ nílẹ̀ Haúsá ni pé bó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀, ìjọba àpapọ̀ yóò kó àwọn sọ́jà rẹ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá tí wọ́n ní lọ sílẹ̀ Haúsá pé kí wọ́n lè kápá àwọn tó ń fa wàhálà yìí. Àwọn yóò fi lè wá rí àyè ṣe ohun tí àwọn fẹ́ ṣe lẹ́kọ̀ọ́ níbí. Dokotiri ní májà sọ fún òun pé ọ̀lẹ, olè, akówójẹ, arẹ́mẹ̀kúnnù jẹ àti afowó ìlú ṣòwò làwọn olóṣèlú títí lórí Ẹ̀mí Awólọ́wọ̀. Ó sì ti ní kò sí ohun tó yẹ wá ju ikú gbígbóná lọ. Dokotiri ní inú bí òun nígbà tí májà ń pè mí lólè, tó sì ń sọ fún òun pé èmi náà wà nínú àwọn akówójẹ. Ó ní nígbà tó rí i pé inú bí òun ló sọ pé kí àwọn sinmi fọ́rọ̀ náà lọ́jọ́ náà, pé tó bá di òwúrọ̀ ọjọ́ kejì òun yóò mú òun dé àwọn ibì kan kí àwọn tó máa bá ọ̀rọ̀ náà lọ. Dokotiri ní ọjọ́ kejì tí májà mú òun, ó gbé òun sínú mọ́tò rẹ̀ lọ sí Ìkẹjà àti Àpápá. Níbẹ̀ ló sì ti fi àwọn ilé kan hàn òun tó sọ pé ilé mi nìyẹn, èmi ni mo kọ́ gbogbo ilé náà, àti pé báwo ni mo ṣe lè sọ pé mò ń gbèjà mẹ̀kúnnù tàbí pé mò ń ṣọ̀rẹ́ àwọn mẹ̀kúnnù tí wọ́n wà ní àwọn ilé tó pọ̀ tó bẹ́ẹ̀ yẹn. Dokotiri ní bí òun ṣe gbọ́ ọ̀rọ̀ náà tí òun sì kúrò lọ́dọ̀ májà lòun sáré lọ sí ọ̀dọ̀ Morondiya tí òun sì ro gbogbo ẹjọ́ náà fún un, àti pé Morondiya ló ní kí òun tètè wọ ọkọ̀ lọ sí Ìbàdàn lẹ́lẹ́ kí òun wá ṣe gbogbo àlàyé náà fún mi o. Nígbà tí Dokotiri sọ̀rọ̀ yìí fún mi tán, mo kìlọ̀ fún o, mo kìlọ̀ fún gidigidi. Mo ní kó ṣọ́ra ẹ̀ lọ́dọ̀ Ọládìpọ̀ májà. Mo ní kó má jẹ́ kí kinní kan pa òun àti ẹ̀ pọ̀ mọ́ láì. Mo ní ó ṣeéṣe kó jẹ́ pé àwọn ọlọ́pàá ló ń dẹ ọkùnrin náà sí wa o. Mo ní ó lè jẹ́ àwọn ọlọ́pàá ló ń ṣiṣẹ́ fún o, kí wọ́n lè sọ pé àwọn ọmọ ẹgbẹ́ Action Group ló fẹ́ dá wàhálà sílẹ̀ o. Mo ní bí kò sì jẹ́ àwọn ọlọ́pàá ló ń ṣiṣẹ́ fún, bí wọ́n bá mú un, wọn yóò dárúkọ ẹ, bẹ́ẹ̀ ni wọn yóò ti ọ̀rọ̀ mọ́ ẹgbẹ́ wa lọ́rùn, nítorí bí wọ́n bá ti lè dárúkọ ẹ̀ báyìí, gbogbo ayé ni yóò gba ọ̀rọ̀ tí wọ́n bá sọ gbọ́. Wọn yóò ní bàbá rẹ̀ ní bàbá ẹgbẹ́ Action Group, ìyẹn Dr. Akínọlá Májà, pé nítorí ẹ̀ lọ́mọ ẹ̀ ṣe fẹ́ fipá gbàjọba fún wa. Mo ní bó bá ti dé ilẹ̀ Haúsá tó ti wá ní kó tètè kọ lẹ́tà padà sí Májà, kó sì sọ pé òun kò faramọ́ gbogbo ohun tó bá òun sọ yẹn o. Mo ní bó bá kọ lẹ́tà náà tí Májà bá fèsì padà fún, kó fi èsì náà àti lẹ́tà tí òun pàápàá kọ ránṣẹ́ sí mi. Àwọn lẹ́tà méjèèjì ni mo kó síwájú yín yìí o. Lọ́jọ́ náà ni Dokotiri sọ fún mi pé kì í ṣe òun nìkan ni Májà ń bá sọ̀rọ̀ yìí o. Ó ní ó ti bá àwọn kan nínú àwọn aṣáájú ẹgbẹ́ wa nílẹ̀ Haúsá sọ̀rọ̀. Ó ní àwọn yẹn sì ti lọ bá a nílé, wọ́n ti gba owó lọ́wọ́ ẹ̀ o. Ó sì jọ pé wọ́n fẹ́ ṣe ohun tó sọ fún wọn pé kí wọ́n ṣe o. Mo ní àwọn wo nìyẹn? Ó ní Alhaji Ibrahim Imam àti J.S. Takani. Ó ní wọ́n ti gbowó lọ́wọ́ Májà, ṣùgbọ́n ó bẹ̀ mí pé kí n má sọ fún wọn o. Lọ́jọ́ tí àwọn yẹn wá sípàdé lọ́dọ̀ mi tí wọn kò mẹ́nu bà ọ̀rọ̀ náà, mo wò ó pé ó yẹ kí n sọ fún wọn, kí n sì kìlọ̀ fún wọn kí ọ̀rọ̀ náà tó bàjẹ́. Mo pè wọ́n lọ́kọ̀ọ̀kan, mo bi wọ́n. Alhaji Imam sọ fún mi pé kò sí ohun tó jọ o, bẹ́ẹ̀ ló ń fi Kùránì búra fún mi.
ṣùgbọ́n jẹ́ Estaca jẹ́wọ́ ó ní lóòótọ́ ni ó sì sọ iye tí àwọn gbà lọ́wọ́ rẹ̀ àti pé àwọn kò tí ì ná owó ọ̀hún pàápàá. Nígbà tí mo padà pé Alhaji Imam níṣe ló dorí kodò kò lè wí kinní kan mọ́, ṣùgbọ́n a parí ọ̀rọ̀ náà mo sì kìlọ̀ fún wọn pé kí wọ́n má bá májà ṣe o. Gbogbo ọ̀rọ̀ yìí ni mo rò papọ̀, mo sì rò pé ó yẹ kí n fi ẹjọ́ ọmọ náà sùn bàbá rẹ̀ kó yéé fi owó tàbí ọ̀rọ̀ burúkú tan àwọn ọmọ ẹgbẹ́ wa, kó sì ṣọ́ra kó má kó wọn sínú wàhálà tí ẹnìkankan kò ti ní lè kó wọn yọ bó bá ṣẹlẹ̀. Ọjọ́ 17 oṣù karùn-ún ọdún 1961 ni mo fi ẹjọ́ Ọládìpọ̀ Májà sùn bàbá ẹ̀, ìyẹn dókítà Akínọlá Májà. Ọ̀rọ̀ náà sì ṣojú ẹsẹ̀ Lákíntọ́lá, ó sì ṣojú ẹsẹ̀ Ògbàdàmọ́sí. Mo ní kí Akínọlá Májà kìlọ̀ fún ọmọ ẹ̀ kó má dáwọ́lé ìwà burúkú tó ń palẹ̀ rẹ̀ mọ́ yẹn o, nítorí ìwà tó lè kó bá a ni o. Mo sọ ohun tí Dòkótírí sọ fún mi fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta, mo sì kó lẹ́tà hàn wọ́n pé kí wọ́n wo lẹ́tà tí Májà àti ọkùnrin náà kọ síra wọn. Mo sọ fún bàbá náà pé bí kò bá kìlọ̀ fún ọmọ rẹ̀, ọmọ náà yóò bà gbogbo iṣẹ́ tó ti fi ọjọ́ ayé ẹ̀ ṣe jẹ́ o. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu àwa mẹ́tẹ̀ẹ̀ta, ìyẹn Esel, Eso àti èmi alára, Akínọlá Májà sọ fún wa pé òun àti ọmọ òun kì í sọ̀rọ̀ síra àwọn o, pé ó pẹ́ tí àwọn ti yan ara àwọn lódì, àti pé bó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ tí mo sọ náà lágbára púpọ̀, òun kò ní torí ẹ̀ fi ẹnu òun sọ̀rọ̀ sí ọmọ òun láéláé. Ó ní ọ̀tá làwọn o, àwọn kò sì gbọ́dọ̀ fojú kan ara àwọn. Ẹ máa bá ọ̀rọ̀ Awólọ́wọ̀ yìí bọ̀ láìpẹ́ jọjọ pẹ̀lú wa. Adémọ́lá Adéjàre ló ń yẹ ìtàn bàbá Awólọ́wọ̀ yìí wò fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú déédé àkókò yìí.